Africa Content TV. I've been 70 years better. Every year, say, boy, I'm in Lucia. What's your doing? I don't know. I want to bury a line now. I want to go. I want to go. I want to go. And to bury a line now.
Ádámù òkè ọ̀gá mi dáwé. Ẹni bá ń pọ́nì ìlà máa pẹ́lẹ́. Ó kú àdúró sí. Ìbá gbogbo lọ́mọlẹ́mù ìjókòó yìí ní Ṣàgámù. Ìbá gbogbo àwọn ìyá wa. Ẹ̀yin abiyamọ tó mẹ́rin ìjókòó ẹ ò ní sunkún ọmọ. Ẹ ò ní bùrìbùrì lásẹ̀kọ̀ lọ́rùn ọmọ ni. Ìṣẹ̀ṣe ni ká máa ṣe ooo, ká máa ṣe. Ìṣẹ̀ṣe ni ká máa ṣe ooo, ìṣẹ̀ṣe ni ká máa ṣe. Ìṣẹ̀ṣe ni ká máa ṣe ooo, ìṣẹ̀ṣe ni ká máa ṣe. Ìbọn ní lọ́dà kálẹ́dẹ̀ lẹ́yìn, ìbọn ọkùnrin, ìbọn obìnrin, ìbọn ọmọdé, ìbọn ọ̀sán. Ọ̀tẹ̀ ní gbogbo ètò ẹ̀kọ́ rẹ̀ ti bá lásán sùn. Ìbọn nílé ta láàrin ètò òkèèrè sí. Ìgbà gbogbo bálẹ̀ bálẹ̀ ìgbà láyé ìgbà owó lóore. Ìṣẹ̀ṣe ni ká máa ṣe ooo, ìṣẹ̀ṣe ni ká máa ṣe, ìṣẹ̀ṣe ni ká máa ṣe ooo, ìṣẹ̀ṣe ni ká máa ṣe. Ọmọ Síkírù, ọ̀rẹ́jọ́ ilé ẹlòmọ̀ tí ó yí. Alákẹ̀ẹ́mọ́ ìlú tóbi. Gbogbo ẹdùn lákòóṣẹ̀. Èyí ọ̀sùn báyìí ṣe máa lè pẹ́ dáyé. Aláṣẹ spiritual Zeta. Mọ̀mí Joseph. Oye kan kúbọ̀ ọmọ èjì rẹ̀. Ayẹyẹ ọ̀dẹ́lẹ̀ ayé tọ́lá èjì rẹ̀ wọ́n pè. Màmá ọ̀gá ayọ̀ mi, bàbá ọmọ dúpẹ́.